إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، وعلى أبويه الرسولين النبيين الكريمين إبراهيم وإسماعيل، وعلى كل النبيين والمرسلين وآل كل، وسلم تسليما كثيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. إليني الدرس التاسع. إذا لك إليك láti inú tírà Taysiru an-Nahwi. Tí a máa gbé yẹ̀wò nínú ìdánilẹ́kọ̀ọ́ ní Asma'ul Ishara, àwọn ọ̀rọ̀ atọ́ka, demonstrative pronouns. Afani Asma'ul Isharati hiya naw'un min anwa'il ma'rifah. تعرف إنه ìdánilẹ́kọ̀ọ́ lè dorí kọjá الدرس الثامن، akọ النكرة والمعرفة، definite àti indefinite, ntí a mọ̀ pàtó àti nǹkan kan tẹ́ pé a mọ̀ pàtó. So àfáà wọ́n jẹ́ kó yé wa nísìnyí pé Asma'ul Ishara yìí, àwọn demonstrative pronouns yìí, so oríṣi kan ni wọ́n jẹ́ nínú àwọn oríṣi ma'rifa eléyìí tí ó wà. tó túmọ̀ sí pé al-ma'rifatu muta'addida. Tí wọ́n ń pè ní ma'rifa ní nǹkan tó pọ̀ yìí náà wọ́n ń pè ní ma'rifa. So nínú rẹ̀ òun wá ní Asma'ul Ishara, so àfáàní Asma'ul Ishara, àwọn ọ̀rọ̀ atọ́ka yìí ni hiya naw'un min anwa'il ma'rifa, oríṣi kan náà àwọn oríṣi ma'rifa iná ni wọ́n. oríṣi kan nínú àwọn oríṣi ma'rifa iná ni Asma'ul Ishara ni wọ́n jẹ́. لأنها أسماء نشير بها إلى أشياء معينة. torí pé orúkọ kan ni wọ́n. لأنها أسماء، torí pé orúkọ kan ni wọ́n tẹ́ pé kí ni نشير بها, a máa ń fi wọ́n tọ́ka إلى أشياء معينة, sí àwọn nǹkan kan pàtó, sí àwọn certain things. So ẹni pé mo ní هاتف níbí, phone. So wọ́n sọ pé هذا هاتف, this is a phone. هذا هاتف, this is a phone. So هاتف yìí ni a rí pé ma'rifa ni, torí pé nǹkan kan tá a mọ̀ ni. Wọ́n sọ pé gbólóhùn yẹn hatifun nakiran, hatifun nakiran. Ṣùgbọ́n nígbà tí a ti mú hadha wá tó ń tọ́ka sí nǹkan kan pàtó tí í ṣe hatifu yìí, ó sọ hatifu yìí náà ó sọ di ma'rifa, ó jẹ́ kó wọn di nǹkan tó jẹ́ ma'rifa. So hadha hatifun, this is a phone. So this is tó wọ́n yẹn ma'rifa ni, ó jẹ́ kó máa yé wa pé nǹkan yìí náà nǹkan tó jẹ́ ma'rifa ni, nǹkan tá a mọ̀ ni, ìyẹn fóònù yìí. So àfáàní وهي الأسماء الآتية. àwọn Asma'ul Ishara yìí, òun làwọn orúkọ tó ń bọ̀ yìí. òun ni àwọn orúkọ eléyìí tí ó ń bọ̀ yìí. alákọ̀ọ́kọ́ ni hadha lil mufradi. hadha a máa ń lò fún al-mufrad, nǹkan ẹyọ̀kan tó jẹ́ singular, a máa ń lò fún singular. al-mudhakkar, singular masculine, náà la máa ń lò hadha fún. mithlu, gẹ́gẹ́ bí hadha talibun muslimun, akẹ́kọ̀ọ́ yìí mùsùlùmí ni, this student is a Muslim. ẹlẹ́ẹ̀kejì ni hadhihi. hadhihi lil mufrada, a máa ń lò fún
nǹkan ẹyọ kan lábo, nǹkan ẹyọ kan lábo. Mithlu gẹ́gẹ́ bí hadhihi talibatun muslima. This female student is a Muslim. Akẹ́kọ̀ọ́bìnrin yìí Mùsùlùmí ni. Ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn asma'ul ishara òun ni hadhani. 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 So, a máa ń lo eléyìí lil muthanna al mudhakkar fún dual masculine. Dual masculine. Nǹkan méjì lákọ. Náà la máa ń ṣe kí ni la máa ń lo hadhani la máa ń lo fún. Mithlu gẹ́gẹ́ bí hadhani talibani muslimani. Akẹ́kọ̀ọ́ méjèèjì yìí o, Mùsùlùmí ni wọ́n. Akẹ́kọ̀ọ́kùnrin méjèèjì yìí Mùsùlùmí náà ni wọ́n. Ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn asma'ul ishara òun ni hatani. Hatani. Hatani àfáàní n ta máa ń lò fún òun ni lil muthanna al mu'annath fún dual feminine. Dual feminine. Abo méjì. A máa ń lò wọ́n fún abo méjì. Mithlu gẹ́gẹ́ bí hatani talibatani muslimatani. Àwọn akẹ́kọ̀ọ́bìnrin méjèèjì yìí o, Mùsùlùmí làwọn méjèèjì. Ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn asma'ul ishara, ẹlẹ́ẹ̀karùn-ún bẹ́ẹ̀ òun ni haula'i. Haula'i lil jam'i. N ta máa ń lò fún òun ni al jam'u. Al jam'u. Plural. A máa ń lò fún plural. So gbogbo plural ta ní àti kọ́ anwa'ul jam'i àti kọ́ wọn síwájú. Mudhakkar salim, mu'annath salim, bákan náà taksir. So gbogbo wọn pátá tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ nípa wọn, àwọn obìnrin tí wọ́n pọ̀, àwọn ọkùnrin tí wọ́n pọ̀, àbọ́kùnrin àti obìnrin tí wọ́n pọ̀, a sọ pé kí ni haula'i. Haula'i. Haula'i tullabun muslimuna. These students are Muslims. Àwọn eléyìí o, akẹ́kọ̀ọ́ ni wọ́n tí wọ́n jẹ́ Mùsùlùmí. Àwọn akẹ́kọ̀ọ́ yìí o, Mùsùlùmí ni wọ́n. Haula'i talibatun muslimatun. Àwọn akẹ́kọ̀ọ́bìnrin yìí o, Mùsùlùmá ni wọ́n. So, àrí wọ́n lò fún àwọn obìnrin, wọ́n lò fún àwọn ọkùnrin. Jam'u taksir náà ni tọkùnrin yìí. Jam'u al-mu'annath as-salim náà ni àwọn náà ni tìsàlẹ̀ yẹn àwọn obìnrin. Àfáà wa ní wa mulakhasu hadha fil abyat at-taliya. Summary n ta kọ́ yìí òun ló wà nínú àwọn ẹsẹ̀ orin tó ń bọ̀ yìí. هذا أشر للمفرد وهذه أنثى اعددي. هذان قل لاثنين هاتان لاثنتين وهؤلاء جمع مهما يكون النوع. أفني هذا كلمة هذا يو أشر للمفرد ما في توكا سي مفرد ما في توكا سي مفرد انتي أجا أكو nǹkan tó jẹ́ ọ̀yọ̀kan rádà, nǹkan tó jẹ́ mufrad ọ̀yọ̀kan, tó jẹ́ ọ̀yọ̀kan lákọ. Wa hadhihi, ṣé wá rí hadhihi o, untha ududi. In tó máa lò ó fún òun ni kíni? Fún abo. Abo tó jẹ́ ọ̀yọ̀kan. Abo ọ̀yọ̀kan iná ló máa lò ó fún. Hadhani qul lithnaini. Hadhani tí ohun tó máa lò fún òun ni kíni? Méjì lákọ. Hatani lithnataini. Hatani, gbólóhùn hatani fún kíni? Lithnatani. Lithnataini fún àwọn obìnrin méjì. Wa haula'i jam'u. Haula'i o, a máa ń lò ó fún plural ni. Mahma yakunu an-naw'u. Èyíkéyìí táìpù tí jam'u yẹn ò bá jẹ́. Any type of jam'u iná la máa ń lo haula'i náà ni a máa ń lò ó fún. Àfáà ní tanbihun muhimmun. Àkíyèsí tó ṣe pàtàkì. Ìtanijí tó ṣe pàtàkì. Hadhani wa hatani. Àkíyèsí tó ṣe pàtàkì nípa hadhani
àti hàtáni. Hàtáni wa hàtáni. Alimna ọ̀làmà anna hàtáni wípé gbólóhùn hàtáni hiya ismu isharatin lil muthanna al mudhakkar. A mọ̀ pé ismu ishara ni, ọ̀rọ̀ atọ́ka ni, demonstrative pronoun ni fún al muthanna al mudhakkar. Ìyẹn méjì tó jákọ, nǹkan méjì tó jákọ. Masculine, dual masculine. ولذلك wọ́n nítorí yẹn o فهي تأخذ حكم المثنى. So òun náà nǹkan yóò máa gba ìdájọ́ muthanna ni. فتكون أيضا بالياء والنون. So òun náà máa jẹ́ pẹ̀lú yá àti nun. Yẹn pé òun náà máa gba yá àti nun. A rí pé ńgbà tá à ń sọ̀rọ̀ nípa muthanna, a sọ pé muslimani muslimaini. Muslimani alif àti nun. So biziyadati alifin wa nunin aw ya'in wa nunin ala akhiri aw ala mufradi. So pé pẹ̀lú ká ṣe àfikún alif àti nun tàbí yá àti nun lórí mufradu. So bẹ́ẹ̀ náà wá ní hàdáni náà, òun náà máa gba ìdájọ́ muthanna yẹn, ẹni pé òun náà máa jẹ́ hàdáni ibi tó bá ti wà nípò marfu', yóò sì máa jẹ́ hàdáini ibi tó bá ti wà ní ipò tó ti yẹ kó jẹ́ hàdáini. So ipò nasbu. Ra'aytu hàdáini at-talibaini. So fatakunu hàdáni aw hàdáini. So yóò máa jẹ́ hàdáni tàbí hàdáini. Gẹ́gẹ́ bá ṣe ní muslimani tàbí muslimaini. Muslimani muslimaini. Hàdáni hàdáini. So tó ń túmọ̀ sí pé kí ni ibi tá a bá ti rí muslimaini, hàdáini lálò fún. Hàdáini muslimaini. رأيت هذين مسلمين. جاء هذان مسلمان. مربي ويبين. أفاني وعلمنا كذلك. فسر نبقى هاتان نسي. ونبنا لا أتم بكنا أن هاتان يبدأ يرجو هاتان هي اسم إشارة للمثنى المؤنث. أما pé اسم إشارة لهنا demonstrative pronoun لهنا تفهم تقع سي dual feminine. ولذلك nítorí eléyìí فهي تأخذ حكم المثنى. So òun náà máa gba ìdájọ́ muthanna tá a ti sọ síwájú yìí. Òun náà máa gba ìdájọ́ muthanna. فتكون أيضا بالياء والنون. Yẹ́n bó jẹ́ pé ó wà pẹ̀lú alif àti nun nísìn. Hàtáni alif àti nun lẹ́yìn tá yẹn alif àti nun. So òun náà wá máa gba yá àti nun náà. Fatakunu yóò máa jẹ́ hàtáni aw hàtáini. Hàtáni aw hàtáini. Ja'at hàtáni at-talibatani. Ra'aytu hàtáini at-talibataini. So bí ó ṣe máa jẹ́ iná nìyẹn. Bí tó bá wà nípò raf'u yóò máa jẹ́ hàtáni talibatani. Tó bá wà nípò nasbu yóò máa jẹ́ hàtáini talibataini. Bí ó ṣe rí náà ní eléyìí. Sáré pé ó rọrùn dáadáa. Alhamdulillah. Al-as'ilatu, àwọn questions. ضع اسم الإشارة المناسب فيما يأتي. سؤال الأول ونكون في اسم إشارة tí ó bá mu síbi àwọn kan tó ń bọ̀ yìí. Fi ismu ishara tó wà suitable síbi àwọn kan tí ó ń bọ̀ yìí. Kitabun mufidun. Kitabun mufidun. So ṣé hadani, ṣé hadani ni, ṣé hatani ni, ṣé hadani àbí hadihi, àbí hadani àbí atani àbí haulai. So يصلون في المسجد. يصلون في المسجد. So فعل مضارع لله. إيش جمع؟ إيش جمع؟ فعل مضارع. يعني لله. So tó ń tọ́ka sí àwọn tí wọ́n pọ̀. Àwọn tí wọ́n pọ̀ wọ́n ń kírun nínú mọ́sálásí. So kí ni ká tá sọ? طالبتان مجتهدتان. Akẹ́kọ̀ọ́ méjì tí wọ́n jó ní gbìyànjú. طالبان مجتهدان. Akẹ́kọ̀ọ́kùnrin méjì tí wọ́n ní gbìyànjú. So ilé akẹ́kọ̀ọ́bìnrin
ní alákọ̀ọ́kọ́ talibatani. Muhajjabatun, ó bojú. Muhajjabatun, ó bojú lóbìnrin. So kí ni nǹkan tí a fi qualify, kí ni ismu ishara tá a fi tọ́ka sí obìnrin tó bojú? A sọ pé obìnrin yìí ó bojú. السؤال الثاني بير لك ضع اسما مناسبا فيما يأتي. ضع اسما مناسبا فيما يأتي. في orúkọ tó wà suitable síbi nǹkan tó ń bọ̀ yìí. هذان alákọ̀ọ́kọ́ nìyẹn. So a forúkọ kan sí tó bá mu. ẹlẹ́kejì هؤلاء. ẹlẹ́kẹta هذه. ẹlẹ́kẹrin هذا. So bí ó ṣe rí iná ní eléyìí. الله تعالى أعلى وأعلم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.